this great press conference. We have the Ayilara descendant family who are diaspora in Ogbomoso, one of the largest cities in Oyo State. Welcome us to the press conference organized by this noble and respected family. Yes, the purpose of being here, the family will tell us, and my duty here is just to introduce the members of the fourth estate of the realm. And we have an appreciable number of journalists that present here from different media. Here we have Taiwo Olarewaju from Impact Business Radio. Yes, we also have Mr. Ademola Adegbite from the Punch newspaper. We have Mr. Olale Kolaiwola from Radio Nigeria, Amuludun FM. We have Jamiu Adewale inside Oyo. Yes, also we have Mr. Soji Ajibola from Nigerian Tribune. We have Olamide Adeniji from Oyo News. We have Mr. Dare Fasude from Vanguard newspaper. We also have Mr. Ola Ajayi from Vanguard newspaper. We have Mr. Shola Adeyemo, News Telegraph. We also have John Alabi from Silverbird Television. Also, Moyosore Salami, the Guardian newspaper. Ajayi Olatunde, News Agency of Nigeria. We have Adebayo Promise, Mole TV. Yes, the Nation newspaper also join us, my brother. I will have their list, so as soon as I do, so we will introduce them. So, over to you, sir, for the introduction of the members of Ayilara family. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Amalam Abdullah Muhammad Jami Ala Sultan from Ogbomoso. Mo wá láti ṣe àfihàn àwọn tí wọ́n wá sí ìdílé Ayilara láti Ogbomoso. Má bẹ̀rẹ̀ ìṣe àfihàn àwọn tó wá láti ilé Ayilara látòrí bàbá wa tí wọ́n jẹ́ mọ́gàjí nínú ilé Ayilara. A ní aláàjì wa Abdulkin Asaba Ayilara, àwọn náà ní mọ́gàjí ilé Ayilara. Bàbá náà ní wọ́n jókòó ní. Bákan náà ní ẹ̀gbẹ́ wọn, a ní wọ́n tẹ̀ jókòó bàbá. A ní mọ́gàjí nínú ìdílé Ayilara. Mọ́gàjí wa láti Mahmood Lini, ó náà ní àti aláàjì wa Ibrahim Abdulwahab Ayilara, àwọn náà bẹ ní ọ̀dọ̀ wa ní ọ̀sán yìí. Bákan náà ni a rí akọ̀wé fún gbogbo tí jẹ́ ọmọdé Ayilara nílé àti lóko. Àfáà Musliudeen Fásásí wọ́n wà ní ìkàlẹ̀ láti Ayilara. Bákan náà ni ọmọọba Hasan Abdulkarim Ayilara, àwọn náà wọ́n wà pẹ̀lú wa. Bákan náà láti inú ilé Ayilara, màmá wa kan náà tẹ̀lé wa wá tí ń ṣe Alájà Shifawu Abdulfatai Ayilara. Bàbá wa, ọ̀kan lára àwọn bàbá wa ní láti inú ilé Ayilara, Alhaji Abbas Babatunde Ayilara, àwọn náà bẹ ní ìkàlẹ̀ pẹ̀lú wa. A tún rí àwọn brọ́dà wa láti inú ilé Ayilara, Abdulfatai Abdulrahim Ayilara. Lẹ́yìn ìgbà náà, a wá rí àwọn bàbá wa nínú ẹ̀sìn tí wọ́n jẹ́ aṣáájú ẹ̀sìn ní Ògbómọ̀ṣọ́. Bàbá wa ààrẹ mùsùlùmí fún gbogbo tí ń jẹ́ ìlú Ògbómọ̀ṣọ́. Aláàjì wa Fadilatu Sheikh Alhaji Abdulgani Akanda Ibrahim Owódùn ní ọlọ́mọṣẹ́ jẹ́ kí ẹni bàbá ó pẹ́. Bákan náà ni bàbá wa tí wọ́n jẹ́ aṣáájú wa nínú ẹ̀sìn Barakoye Adini ìlú Ògbómọ̀ṣọ́. Ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan náà máa ń ní pàtó yìí tí wọ́n ń lò tọ́.
ṣùgbọ́n Parakoyi àdínì Ògbómọ̀ṣọ́ ó yàtọ̀ sí Parakoyi ti ìlú mìíràn. Bàbá wa Alhaji Sirajudeen Fadilatu Sheikh Sirajudeen Alim wọ́n bẹ ní ìkàlẹ̀ ọlọ́mọṣẹ́ ìbá jẹ́ kí ẹ̀mí yóò gùn fún wa. Lẹ́gbẹ̀ẹ́ wọn a rí bàbá wa Balógun àdínì ti gbogbo tilé tuntun ìlú Ògbómọ̀ṣọ́ Alhaji wa Abdulrazak Muhammad Bello àwọn ni Balógun àdínì fún gbogbo tí jẹ́ ìlú Ògbómọ̀ṣọ́. Nítorí àkókò a ní Ògbómọ̀ṣọ́ Muslim Council tó jẹ́ ti zone tó comprise of 5 local government tó wà ní under Ògbómọ̀ṣọ́ zone. Ẹni tó ń ṣe alága wọn pátápátá òun náà ni bàbá wa Alhaji Abdulrazak Muhammad Bello Aludu Al-Imam Allahu Akbar Kabira. Ní zone kọ̀ọ̀kan náà ní local government kọ̀ọ̀kan a ní chairman. Ògbómọ̀ṣọ́ North local government OMC tiwọn náà ní alága ẹni tí ń ṣe alága wọn náà wà níkàlẹ̀ Alhaji wa Abdulyakin Adétúnjí Abdulkarim. Ní Ògbómọ̀ṣọ́ South OMC chairman OMC Ògbómọ̀ṣọ́ South láti Alhaji wa Salman Seifa láti Ìbàfàn tí ń ṣe alága Ògbómọ̀ṣọ́ South. Bákan náà nínú Ògbómọ̀ṣọ́ a ní League of Imams and Alphas tá a máa ń pè ní àìmà. Láàrin wa yìí a ní àwọn aṣojú wọn náà bẹ̀rẹ̀ látòrí Fadilatu Sheikh Al-Ustaz Suleiman Ramadan Asrakofi ọ̀kan lára àwọn àìmà láti Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Bákan náà ni Secretary General League of Imams and Alpha l'Ògbómọ̀ṣọ́ zone alatiri Alhaji wa Asimi Muhammad Bello Imamu Nigerian Blind Training Center Nigerian Training Center for the Blind Imamu wọn ni. Bákan náà ni a ní àwọn Imamu Ratibi láti ìlú Ògbómọ̀ṣọ́. Ẹni tó wá sójú àwọn Imamu Ratibi àwọn náà ni bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Sàkọ́fí ẹ̀dàpọ̀lọ́ àfi ara wọn lé. Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum representative wọn náà wà níbí báyìí léyìí tá a ti rí Alhaji Muhammad Taofeek Zubair Lọ́bàníkà àwọn náà bẹ ní kalẹ̀ sójú ọlọ́run. Lára àwọn Special Committee on Islamic Affairs a rí bàbá wa Alhaji wa Isaaq Sanusi táwọn máa ń pè ní bàbá Siaka Waska. Bákan náà nínú ilé a rí bàbá wa Tajudeen náà. Okay, Nakomio Ogbomoso zone Ogbomoso North local government representative wọn náà wà ní ibi báyìí àwọn òṣìṣẹ́ wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Asrakofi Imamu Abẹ́dẹ ọlọ́mọfẹ́ ìjárí nípẹ́. Bàbá wa Tajudeen Aileru láti ìlú Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n wà níkàlẹ̀. Pẹ̀lú nítorí àkókò wa ká fi lè lọ síbi purpose of gathering wa tò ní ààbì kúkúrú gbọ́ orúkọ ti tèmi náà ní Abdullahi Muhammad Jami Ọlásùnkànmí ní kọ́lọ̀ ń sọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣé bí wọ́n bá ṣe ka inú yẹn tán wọ́n máa bá wa ka àpò kìíní press conference yìí wọ́n máa bá wa kà tó bá ti kà tán ní Yorùbá ní English wọ́n máa bá wa ṣètúmọ̀ ẹ̀ náà díẹ̀ ní Yorùbá. So lábẹ́ bẹ́ẹ̀ àwọn oníròyìn náà àwọn náà béèrè ìbéèrè kan sí méjì lórí pàtàkì tí a fi wá bì. So bí ètò yẹn ò sì jẹ́ nìyẹn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹni tí ó bá wa sọ pàtàkì ìdí tí a fi kó jọ ní ààyè àwọn náà ni Alhaji Prince Abdulkarim Hasan tí ọlọ́mọfẹ́ jẹ́ kí Hasan Ayilara. Lẹ́yìn ìgbà náà gbogbo ń tá a bá bẹ́ẹ̀ fi kún ààyè wà. Wọ́n ní kẹ́sì wọ́n.
Imam of Ogbomoso, setting the record straight. Gentlemen of the press, let me express our sincere gratitude and appreciation for honoring the invitation by the Ayilara family of Ogbomoso land. May you all prosper in all your endeavors. Amen. The purpose of this address is to respond to the interview granted to the Nigerian Tribune publication of Saturday, the 20th day of April 2024 by the so-called Imamu Seje Nidile. In the said interview, he narrated how he became the chief Imam of Ogbomoso land. He said, and I quote, "So it was in 2021 that I was beckoned on by my family in Ogbomoso to come and take the mantle of leadership as the chief Imam of Ogbomoso land. When I was invited by my family after the demise of the former chief Imam, 5 of us contested for the seat within my family. After a very rigorous screening within the family, I was appointed. Some people protested and said they don't want me." That is a quotation. Now, let me give you the brief history of Imam Ayilara family. Sheikh Usman Ayilara was our great progenitor. He hailed from the Onikoyi Adegunrole house of Ikoyile in the present Oriye local government area of Oyo State. After the disintegration of Oyo Empire, Sheikh Usman Ayilara migrated to Ilorin, where he acquired more Islamic knowledge and improved his practice of Islam. He later resettled in the outskirts of Ogbomoso at the area now called Bebi along the Ikoyi road. However, the then Shoun invited him and resettled him at the present Ayilara compound of Okeagbede. He shared 7 children, 6 males and 1 female. They are Sani, Abi, Mahmoud, Abbas, Lawal, Salamatu, and Bello. His children learned at his feet and at other places, and so became likewise great Islamic scholars. In 1917, Sheikh Mahmoud, one of his children, was installed the chief Imam of Ogbomoso land by Oba Bello Afolabi Oyewumi Ajagungbade II, the Shoun of Ogbomoso land, 1916 to 1917. Our progenitor, Sheikh Ayilara founded another settlement at Isaliafan area, also in Ogbomoso. His 7 children he made to occupy the 2 family houses, Sani, Habib, Mahmoud, and Bello at Okeagbede Axis, while Abbas, Lawal, and Salamatu were domiciled at Isaliafan. These are the authentic Imam Ayilara houses.
Our forefathers were accommodating, thus they threw open their doors to different people. Thus, today we have three other distinct categories of people associated with Ayilara family, but they are not from Imam Ayilara house. They include the Ayilara by slavery, the Ayilara by studentship, those who came to learn Arabic studies at our house and adopted our compound as home, and the Ayilara by extension of fellowship, friends, and other acquaintances hosted by us. Each of these groups have their origin other than Ayilara family. True, though some of them pretend to be Ayilaras, but we underline they share no blood affinity with us. Submission by Alfa Telia Yunus Olushina. There are 6 recognized chief Imam family in Ogbomoso. We have Bango House, we have Alawiye, we have Abugunde, we have Adwin, we have Ile Imam Moshifa, and we have Ayilara family. Not stated in order of rotation. Following the demise of the last Grand Chief Imam of Ogbomoso, Sheikh Sanusi Asafa, not Ashifa Asafa, it became our turn, Ayilara house, to produce the Chief Imam. But through manipulations, deceits, and lies, Alfa Telia Yunus Olushina was put forward by some powerful forces to rob us. We vehemently protested from the outset, even before the screening, but they succeeded in mustering us. We lodged our protest at the Ogbomoso Palace, but this powerful interest blocked our protest from reaching Kabiyesi then. His Imperial Majesty Ọba Dr. Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé III, JP CON CFR of the blessed memory. They had their way presenting him to the Kabiyesi, but it is on record Baba was skeptical and was mentioning someone else's name, and so rejected Alfa Telia Yunus Olushina. This can be confirmed in a video clip. So that video clip is here with me. So after our discussion, if you are interested in it, I can give it to you. But because of the advanced age of the late Kabiyesi, Alfa Telia Yunus Olushina name failed. We, meanwhile, continued to protest till the day he was issued staff of office in the palace on 19th November 2021. Oba Ajagungbade III transited shortly after on December 12, 2021, that is just 21 days interval after his installation. This is to show the Kabiyesi was not in good frame to make an infallible decision then. Since we were convinced Alfa Telia Yunus Olushina is an usurper, we persisted in vigorous protest. We took the matter to the Shoun in council that administered the town in the absence of Shoun. We equally expressed our grievances to the body of the League of Imams and Alfas in Ogbomoso land. The Shoun in council constituted a panel which carried out a thorough investigation. The panel discovered Alfa Telia Yunus Olushina has no blood affinity with Ile Imam Ayilara, whether male or female line. As a result, he was advised in writing to step aside
from the imamship of Ogbomoso land. That was on November 10, 2022. He, however, jettisoned the advice and instead proceeded to the Oyo State High Court sitting in Ogbomoso on 27th January 2023 to refrain the Shomunye Council from removing him in suite number HOG/2/2023. On the heel of that day, the body of League of Imams and Albas of Ogbomoso land also probed the allegation by inviting all the members of the Imam Ayilara family to present the history of the family. Only Alfa Teliat Yunus and Yunus Olushina shunned the panel. Instead, he ordered the beating of one of the headers of the Imam Ayilara family, Alhaji Ibrahim Mahmood Ayilara. The man is here with me here. So some other including Alfa Usman Ayilara, Alfa Sikiru Ayilara, Alfa Yunus Kilani, Alfa Fatai Kilani, and Alfa Tajuddin Jamil, all from Ayilara family, were also victims of the attack, which occurred at the Juma service on the 27th of January 2023. They were all beaten to stupor, rounded up, and transferred to the headquarters of the Oyo State Police Command at Eleyele, Ibadan. They were subsequently charged to the Iyaganku Chief Magistrate Court, Ibadan, in suite number N/73C/C/2023. On 3rd of September 2023, an all-encompassing meeting of the Imam Ayilara family descendants based in Ogbomoso and the diaspora was scheduled. The main aim was to hear Alfa Teliat Yunus' original versions of the history. He was new 3 weeks to the meeting. He should have come up earlier, but he kept giving one excuse or the other to postpone it until he finally settled for the 3rd September 2023. The venue was our family compound at Isalia Farm. However, he orchestrated gun-wielding security agents to harass people in the area starting from about 6 a.m. and they occupied the venue. We quietly changed the venue. Alfa Teliat Yunus Olushina did not attend, neither did his cohort, claiming likewise they are from Ayilara family. The meeting reassessed his claim and undertook another careful verification against the background of his claims in some forums in the past that he belonged to 4 different lineages at various times. They are Abbas lineage at Isalia Farm. So that is one of the authentic family. Aralama at Ayilara Isalia Farm. Fasasi Ilekeu Okeagbede, and Saka Amadu Ejalolibu section of Ayilara Isalia Farm. While he is not from Abbas Ayilara family, the 3 others have no blood affinity with us. So we again found his claims false, and we unanimously decided that Alfa Teliat Yunus Olushina has no genealogical relationship with Imam Ayilara family of Ogbomoso land. And so we issued a disclaimer letter that he should look for his father's house somewhere else. In the light of this, our choice for the chief imam of Ogbomoso land had been nominated
from day one. Thus, we are seized to recognize Alfa Teliat Yunus Olushina as Grand Chief Imam of Ogbomoso land since 3rd of September 2023. Now, what are the rules of the Shohun of Ogbomoso land? His Imperial Majesty Oba Gandhi Afolabi Olaoye Urumagere III. Kábíyèsí o. Alfa Teliat Yunus Olushina has been strenuously striving to enact a diversionary tactic. He is weaving the web of religious sentiment to exploiting the Christian faith embraced by His Imperial Majesty Oba Gandhi Afolabi Olaoye Urumagere III. Kábíyèsí o. The Shohun of Ogbomoso land. He is deceitfully yearning the trend that it was the Kábíyèsí that supposedly scheming to remove him. We use this medium to state, however, that his claim is a subterfuge and cheap blackmail aimed at inciting emotion and sympathy. If you scrutinize the dates given above, it will be uncovered without ambiguity that the struggle started before the reigning Kábíyèsí came on board. Oyo State Governor, Engineer Seyi Makinde, appointed a new king for Ogbomoso on 2nd September 2023 and was installed by the chiefs on 8th of September 2023. Hardly had His Majesty settled down than we, Ayilara, approached him with our grievances. Subsequently, Kábíyèsí equally set up a fact-finding panel headed by the Agbese of Ogbomoso land, High Chief Kasali Yusuf Oladipupo. Simultaneously, the Ààrẹ Mùsùlùmí of Ogbomoso land, Ààrẹ Alhaji Abdulganiyu Atanda Owodunni, also constituted the leadership of Ogbomoso Muslim Ummah to also look into the matter. After his assignment, the Agbese panel also came with the report that Alfa Teliat Yunus Olushina has no paternity relationship with Imam Ayilara family. This was presented at an enlarged gathering of Muslim community convened by the Shohun in the Ogbomoso Palace. The panel also recommended Alfa Teliat Yunus to step aside from the imamship and proceed to clear himself with the Imam Ayilara family. A video clip of the Agbese addressing the Muslim community making this clear declaration is readily available. So if you have any interest in it after the program, so you can come so that you can access it as well. Meanwhile, as the Ààrẹ Mùsùlùmí of Ogbomoso land panel was in session, it received an urgent report that there was going to be another serious fracas at the Ogbomoso Central Mosque that week, Friday. So to avert crisis, the Ààrẹ Mùsùlùmí instructed the Pakoyi of Ogbomoso land to lock up the Ogbomoso Central Mosque. This instruction was carried out. However, Alfa Teliat Yunus Olushina gave order that the lock should be smashed open by panders. It was a serious pandemonium with the intervention of security agents helping to forestall breakdown of law and order. The Ààrẹ Mùsùlùmí of Ogbomoso land and the Special Committee on Islamic Affairs of Ogbomoso land both similarly recommended Alfa Teliat
Yunus Olushina stepped aside so as to give peace a chance among the Muslim community. He is nonetheless adamant. Let it also be on record that an Islamic advocacy group, Ogbomoso Muslim Justice Forum, which has also been in the forefront of the struggle and which indeed raised the alarm, has also stood that the choice of the Ayilara be installed. We state unequivocally that Imam Ayilara family of Ogbomoso land frowns at the depreciating insults consistently hurled at the Kabiyesi by the uncultured Alfa Teliat Yunus Olushina and against Muslim organizations, individuals, and sons and daughters of Ogbomoso land. We consider it as a pathetic act of desperation and a diversionary attempt to cover his fraud. We, Imam Ayilara family, dissociate ourselves from his effrontery. We can never be part of that, as we hold the Shoun of Ogbomoso land in high esteem, whose dynasty made our forefather chief Imam of Ogbomoso land. It is gracelessness on his part too to have sued the Shoun and the Shoun in council to court that they had no power to remove him, even though they installed him. Ayilara family is not in support of threat calls to Shoun of Ogbomoso land and the chief by the chief personal assistant of Alfa Teliat Yunus, as reported on the 7th November 2023 in Ogbomoso Insight newspaper. Also, we condemn the attacks and molestation by hoodlums of individuals and family house on 28th December 2022, 3rd September 2023, 25th of October 2023, 26th October 2023, and 6th February 2024, in which various properties were destroyed and people seriously injured. Alfa Teliat Yunus Olushina has been sent away from the Imam Ayilara family quarters of Ogbomoso long time ago, since we detected that he is an impostor and not original son of Ayilara family of Ogbomoso land. Finally, gentlemen of the press, there is no person known as Alfa Teliat Yunus Olushina in the Imam Ayilara family of Ogbomoso. He is an impostor and has been using the social media to blackmail the Shoun of Ogbomoso land simply because he is a Christian. This is not a religious issue at all. It is purely a family affair to which we have now approached the court to give justice to this claim of an impostor. He has brought the schools to the Imam Ayilara family, to the prestigious throne of Ogbomoso land, and to the image of the entire Muslim community of Ogbomoso land. We, the entire Imam Ayilara families of Ogbomoso, do not know Alfa Teliat Yunus Olushina in our family, neither is he from Ogbomoso land. We thank you for your attention. Thank you very much. Now, ẹ jẹ́ kí n sáré sọ kékeré fún wa nínú àwọn ọmọ tí mo kà. Orúkọ tí èmi tí mo ń sọ̀rọ̀ yìí, orúkọ mi ni Prince Hassan Akerim Tunde Ayilara. Ìtí mo kà fún wa wẹ́rẹ́ òní pé ilé Ayilara asọ̀kan bí a ṣe jẹ́. Bàbá tó ṣẹ̀ wálẹ̀ láti ilé Ayilara, òun là ń pè ní Usman Ayilara. Bàbá Usman Ayilara yìí ó migrate láti
ìdílé kan tá à ń pè ní ìdílé Adégún láti Ìkòyí wá sí ibì kan tá à ń pè ní bèbí area l'Ógbómọ̀ṣọ́ along Ìkòyí road ibẹ̀ ló wà. Lẹ́yìn ìgbà tí bàbá yẹn wà tó ń ṣiṣẹ́ àfáà níbẹ̀, bàbá Ṣọ̀ún tó wà ń bẹ̀ nígbà náà lọ́hùn ọba ẹ jẹ́ kí n keep bẹ́ẹ̀ wọ́n relocate bàbá yẹn wá sí present ilé Ayilara family ní òkè Àgbẹ̀dẹ l'Ógbómọ̀ṣọ́ because bàbá tó jẹ́ Ṣọ̀ún nígbà náà lọ́hùn wọ́n ṣe àbẹ̀wò sí bàbá Usman Ayilara nígbà náà lọ́hùn tó jẹ́ bàbá Usman Ayilara yìí àgbà fáà ni wọ́n dẹ̀ bàbá Ṣọ̀ún gbà náà wọ́n bá bí i bùkátà problem tí wọ́n ní nígbà náà lọ ìyẹn ló mú wọn tó fi relocate wọn wá. Lẹ́yìn eléyìí bàbá kan pè ní Muhammad bàbá kan pè ní Usman Ayilara yìí ó bí àwọn méje tó sì bí orúkọ wọn náà ni alákọ̀ọ́kọ́ ni Sani, ẹlẹ́ẹ̀kejì ni Abi, ẹnìkẹta ni Mahmood, ẹnìkẹrin ni Lawal, ẹnìkarùn-ún ni Abbas, ẹnìkẹfà òun là ń pè ní Salamatu, ẹnìkeje oúnjẹ Bello. So àwọn méjèèjì tí bàbá yìí fi àfara wọn tí wọ́n fi bí nìyẹn ó mì pé àwọn tí wọ́n jẹ́ òrìjínà Ayilara àwọn náà làwọn méjèèjì tí bàbá yẹn tí wọ́n bí. As time goes on nígbà tí ilé Ayilara òkè Àgbẹ̀dẹ tí kò fẹ́ gba àyè mọ́ bàbá yẹn láti settle ní láti ní extension lọ sí ìsàlẹ̀ àpọ̀n. So ìyẹn mú kí ilé Ayilara kó pé méjì a ní ilé Ayilara kan ní òkè Àgbẹ̀dẹ and then a dẹ̀ ní ilé Ayilara kan ní ìsàlẹ̀ àpọ̀n ló fi jẹ́ méjì but ọ̀kan náà ni àwọn méjèèjì yẹn. Lẹ́yìn ọ̀rẹ̀yìn bàbá Usman tó ṣèwálẹ̀ yẹn ó pín àwọn méjèèjì ó pín wọn sí ọ̀nà méjì ó fi 4 sílé Ayilara lókè Àgbẹ̀dẹ ó fi 3 sílé Ayilara ní ìsàlẹ̀ àpọ̀n. So àwọn 4 tó fi sí òkè Àgbẹ̀dẹ láti rí Sani láti rí Abi ibẹ̀ láti rí Mahmood ibẹ̀ láti rí ẹni tó jẹ́ Bello àwọn 4 tó wà nílé Ayilara lókè Àgbẹ̀dẹ yẹn ní ìsàlẹ̀ àpọ̀n àwọn 3 ló wà ń bẹ̀ àwọn 4 tí wọ́n dẹ̀ wà ń bẹ̀ àwọn náà ni Lawal àwọn náà ni Abbas àwọn náà dẹ̀ ni Salamatu àwọn 3 tí ó wà ní igun bẹ̀rẹ̀ nìyẹn. So bí bẹ̀rẹ̀ ṣe jẹ́ ni ẹ̀bọ́ ọ̀kan nínú àwọn tí bàbá yìí bí torí pé gbogbo àwọn tí bàbá yìí bí pátápátá àfáà ní gbogbo wọn pátápátá because wọ́n kẹ́kọ̀ọ́ látara bàbá wọn wọ́n dẹ̀ tó jáde lọ síta láti lọ kéwú fún kéwú wọn. So lẹ́yìn eléyìí ọ̀kan lára àwọn ọmọ bàbá yẹn nínú àwọn méjèèjì à ń pè ní Mahmood òun lọ́lọ́ ń lò láti mú ilé Ayilara di ilé ìmọ̀ọ́mù torí pé ilé Ayilara kò ń ṣe ilé ìmọ̀ọ́mù níbẹ̀rẹ̀ because ní Ògbómọ̀ṣọ́ a ní tradition ilé ńlá máa fi ń jẹ imam l'Ógbómọ̀ṣọ́ so and then it's based on rotation tí ilé yìí bá jẹ tiwọn tán ilé mi máa bọ́ síbẹ̀ bó ṣe l'Ógbómọ̀ṣọ́ nìyẹn. So ọ̀kan lára wọn tí wọ́n pè ní Mahmood yẹn Ògún ló bẹ̀rẹ̀ as Mufasir l'Ógbómọ̀ṣọ́ ní 1903 ló rẹ̀ ti bẹ̀rẹ̀ Mufasir rẹ̀ ó sin ọ̀pọ̀lọpọ̀ àwọn imam tó pọ̀ gan títí tó fi di 1917 yẹn ìwọ́n ni bàbá Ṣọ̀ún gbà náà lọ́n àti Ṣọ̀ún Bello Ajagungbadé the second tí wọ́n rule láti 1914 nígbà náà lọ́n àwọn ni wọ́n fi bàbá Mahmood àwọn ni wọ́n fi jẹ imam nígbà náà lọ́n bàbá Mahmood dẹ̀ rule láàrin 1917 sí 1919 l'Ógbómọ̀ṣọ́ àti 1919 yẹn ni ìdílé Ayilara ní láti jẹ chief imam Ògbómọ̀ṣọ́ land káyìn àyàfi yìí tà ń jẹ lọ́wọ́lọ́wọ́ sí tí wọ́n wá rọ́ọ̀bù wa nínú ilé wa tí wọ́n gbé ọmọ tí kì í ṣọmọ nínú ilé wa tí wọ́n sì fẹ̀yìn kan wọnú ilé Ayilara wa láti ìgbà tó di bí 2021 bàbá tó jẹ́ ìmámù àná l'Ógbómọ̀ṣọ́ Alhaji wa Abdulyakin Sanusi Asafa nígbà náà lọ láti ilé ìmámù Mọ́ṣífà Òkè Odò tí bàbá yẹn gbéṣẹ́ kí wọ́n tó gbéṣẹ́ òun ni ọmọkùnrin kan pè ní tẹ́lẹ̀ àti yìí àtàwọn tí nínú speech mi ẹ́rì pé mo sọ̀rọ̀ pé àwọn 3 kan wà tí àwọn náà tún pera wọn ní Ayilara nínú ilé tiwa tí wọn kì í ṣe ọmọ bíbí inú ilé wa nínú wọn àwọn kan wà tá à ń pè ní Ayilara by slavery àwọn yẹn ẹrú ni làwọn bàbá wọn máa ń ṣe fún wa nínú ilé wa torí pé okay so because ilé wa ilé ọba ni torí pé a wà lára ìdílé tí ń jẹ oyè Oníkòyí ní Ìkòyí ilé lórí local government so àwọn bàbá àwọn tá à ń sọ yìí àwọn bàbá wọn wọ́n jẹ́ irú fáwọn bàbá tiwa tí wọ́n máa ń rán wọn ṣẹ́ káàkiri ṣùgbọ́n láyé tàwa yìí sìn àrí pé kò ṣẹ́rú mọ́
automatically àwọn náà sọra wọn di ọmọ inú ilé Ayilara, wọ́n pèrè àwọn Ayilara. Bákan náà a dẹ̀ tún ní àwọn tó ń wá kéwú nínú ilé wa because ilé àfáà ni àwọn míì wá ké àwọn tó wá kéwú yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn tó wá ní kí n máa dárúkọ wọn máa dárúkọ wọn sí tó jẹ́ wípé àwọn náà padà wá sínú ilé Ayilara tí wọ́n padà wá jókòó pé àwọn ò lọlé bàbá àwọn mọ́ ilé àfáà àwọn ni àwọn ó jókòó sí. A sì rí nínú wọn tó yẹ pé àwọn míì bọ́n ṣe pẹ́ tó kódà àwọn gbéyàwó fáwọn míì nínú ilé wa láwọn bàbá wa at the end of the day wọ́n padà sílé wọn. Bákan náà a tún ní àwọn ọ̀rẹ́ tí wọ́n bá àwọn bàbá wa ṣe tó jẹ́ wípé látàrí wípé wọ́n gba ẹ̀sìn Islam wọ́n decide fáwọn ò ní padà sí inú ilé àwọn ọmọ wọn bá wa jókòó but for the fact that pé a gbà wọn láyè kí wọ́n wà nínú ilé wa ìyẹn ò sọ wípé ogún tó jẹ́ ogún àwọn bàbá tiwa tí à ń pè ní oyè Oníkòyí àti oyè Lèmọ́mù kò sọ fún wọn wípé àtà kò sọ fún wọn wípé wọ́n lẹ́tọ̀ọ́ sí because wọ́n ti sọ ọmọlẹ̀ Ayilara lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń fẹ́ go beyond their boundaries but ìtàn a máa ń fi ìtàn pè wọ́n padà ibi iṣẹ́ tí bàbá bẹ́ẹ̀ ṣe jẹ́ ni tá a bá ti sọ yẹn lásán ibi tí wọn ò rórí sí wọn á ti ronú kọjá bẹ̀ wọ́n dẹ̀ ń tẹ́ ọ̀dà ìbáwọn pípé yìí báwọn fi kalẹ̀ but èyí tó jẹ́ ìyàlẹ́nu fún wa ni pé ọ̀rọ̀ ó ṣe ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ kí ìmáàmù ò tó kàn wá nílé Ayilara l'Ógbómọ̀ṣọ́ láti nǹkan bíi 2016 àṣé àwọn tí wọ́n ń ṣe ara wa tí wọ́n ń ṣe Ayilara yìí àṣé wọ́n ti ń ṣe another inner meeting ní lẹ́yìn tí wọ́n ti ń plan fún wípé tí ìmáàmù tó wà ń bẹ̀ lánàá yẹn bá ti kúrò ilé Ayilara ló ń bọ̀ so wọ́n ti plan everything kalẹ̀ débi wípé bàbá kan ti forúkọ bò láṣìírí nínú wọn ń sọ wípé tí ìmáàmù ìbá máa jẹ lẹ́yìn inú ilé àwọn torí náà ẹni tó ní master degree ló gbọ́dọ̀ jẹ́ so automatically nígbà tá a ṣe findings wọn àti wáyé pé lórí àwọn plan tí wọ́n ti ní kalẹ̀ tí wọ́n ti ṣe ẹni tí wọ́n fẹ́ lò yìí tó wà lórí ipò yìí tí wọ́n ti ní plan lórí wọ́n ti béèrè pé kí ni qualification rẹ̀ so wọ́n ti mọ̀ pé masters ló ní lọ́wọ́ nígbà yẹn náà lọ́n so wọ́n ti bẹ̀rẹ̀ sí rin àwọn ìrìn kan lábẹ́nú àfìgbà tí bàbá yẹn kú tán la ṣèwádìí sọ wáyé pé ní meeting ilé wọn bá ní tọ̀ ẹnìkan o ti ń jẹ́ tẹ́lẹ̀ àtò torí náà ògùn ni àwọn fẹ́ lò láti ṣe ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ gbogbo wọn ló wá yà ń pé à ká ní jẹ́ tẹ́lẹ̀ à níbo ní ti ń bọ̀ níbo ló ti ń bọ̀ so wọn ò rí excuse kan give nígbà yẹn later wọ́n sàkún plan kìíní yẹn wọ́n sàn plan rẹ̀ aṣákún béèrè pé yínú sátá ìdárúkọ yìí ọmọ léwo ni ìkangun owó ní because ìkangun méjèèje tó jẹ́ Ayilara wàláhì gbogbo wa ládára mọ̀ gbogbo àwọn bàbá wa sì dá ọmọ ẹnì kọ̀ọ̀kan wọ́n dá wọn mọ̀ débi wípé bàbá tó bí èmi ìyẹn former principal ní l'Ógbómọ̀ṣọ́ so tó l'Ógbómọ̀ṣọ́ ẹni tó gbé ọmọ táwọn wí tó gbé wá ok later on wọ́n ṣàdọ̀gbọ́n àṣàgídí protesti níbi tá a ti ń protesti wọn ò jẹ́ ká ní access sí bàbá ṣọ́ wọn àná títí tí bàbá yẹn fi kú ní 21 days síra wọn ni nígbà tí bàbá yẹn tún kú tán tí wọ́n ṣe installation tí wọ́n ṣe everything tán a sì ń keep on láti máa agitate pé ẹni yéé sọmọ nínú ilé wa ṣẹ̀ ẹni yéé sọmọ nínú ilé wa ṣẹ̀ bọ̀ kàkà tó fi ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ara sọ ni wọ́n bẹ̀rẹ̀ sí mú ọlọ́pàá wọ́n fi ń gbé wa níbí wọ́n fi ń gbé wa lọ́n débi wípé ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn àgbàlagbà nínú ilé Ayilara tí wọ́n wà níbí báyìí fídíò clip ní wọn àbí tẹ bá nídẹ̀ ẹ rí wọ́n ṣe na bàbá yẹn kò sí bàbá ẹ dìde wọ́n na bàbá yẹn débi pé nínú mọ́sálásí jọ yẹn kódà wọ́n mú ní tíṣù wọ́n fi gún bàbá yẹn ní ìdí everything ó wà níbí báyìí fún àwọn tábà nídẹ̀ tábà fẹ́ gbọ́ lẹ́yìn eléyìí tí yẹn wá ti wá ṣẹlẹ̀ ìgbà tó di 3rd of September 2023 wọ́n bàbá tí mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n náà débi pé bàbá yẹn ó kàn lọ kírun ni wọ́n mú bàbá yẹn wọ́n dẹ̀ lẹ́yìn ìgbà wọn náà wáyẹn tán wọ́n pe àwọn ọlọ́pàá wọ́n ní kí wọ́n ju bàbá yẹn sínú ayanran wọ́n dẹ̀ gbé wọn lọ sí custody àwọn Owódé police station l'Ógbómọ̀ṣọ́ láti bẹ̀yìn instantly wọ́n handcuff bàbá yẹn lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ gbé bàbá yẹn láti Ògbómọ̀ṣọ́ wọ́n gbé wá sí Ẹlẹ́yẹlé ẹ̀kọ́ tàbí báyìí láti Ẹlẹ́yẹlé instantly ni wọ́n àárẹ̀ fáwọn bàbá yẹn tí wọ́n sì gbé wọn lọ sí Ìyágankú ní magistrate court tó wà ń bẹ̀. Wọn ò dá ẹjọ́ yẹn débi pé wọ́n kì àwọn bàbá yẹn mọ́ inú ilé inú prison service
fún odidi ọjọ́ méje complete láìṣẹ̀ láìrò pẹ̀lú àwọn báyẹn nígbà náà lọ́hùn títí kọ́nà tó wá rán àwọn aláàánú tí wọ́n béèlì àwọn bàbá yẹn fún wa nígbà náà lọ́hùn wọ́n arrest bàbá yẹn wọ́n mú lẹ́sìn wọn débi tó wù wọ́n bẹ́ẹ̀ ti bá tó di on 3rd September 3rd gbogbo ilé Ayilara pátápátá àtẹ̀yí tó wà l'Ógbómọ̀ṣọ́ àtẹ̀yí tó wà ní ilé Ọya Òkè Ọya North àtàwọn tó wà nílùú èbó wọ́n pe meeting wípé this thing kò yẹ kó máa rí báyìí lọ wọ́n wá ní kí wọ́n ránṣẹ́ sí Yunusa tó ń pera ẹ̀ nílé mọ́mú yìí wípé ó wá àwọn fẹ́ ṣe meeting inú ilé nínú àsìkò tó sì pera ẹ̀ lọ́mọ inú ilé fóun náà wá sí meeting ó wá sí meeting ó kù ọ̀sẹ̀ mẹ́ta ni wọ́n ti sọ fún un wọ́n ṣe sọ fún un nísà ń kó sọ́n rẹ̀ òun ọ̀ráyè lẹ́nìí òun ọ̀ráyè lọ́la kó tó di kó wá sẹ̀sẹ̀ tù fún that 3rd September 2023 ipe kí meeting yẹn òun hold nígbà tó di bí meeting yẹn níta máa ti fà ní pé ìgbà tó kú bí ọ̀túnla ìgbà tó kú bí ọ̀la tá máa ṣe meeting àti pàpà à ń rá àwọn strange faces ní àdúrà ní ìsàlẹ̀ àpọ̀n yẹn l'Ógbómọ̀ṣọ́ nígbà tó máa di àárọ̀ ọjọ́ tí meeting yẹn máa wáyé àti pàpà àwọn security men wọ́n bọ̀ bá di family house wọ́n ní láti sọ láǹdìbò family house wa wọ́n láti máa yin ìbọn débi wípé wọ́n wọ inú ilé nínú family house wọ́n wọ inú family house gangan wọ́n láti lọ máa threaten àwọn obìnrin tó wà nínú ilé pé ìbọn ti ṣe meeting around 6:40 ní issue ìṣẹ̀lẹ̀ láàárọ̀ ọjọ́ náà so at the end of the day bàtà rí pé bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn a ní láti relocate meeting venue wa sí ibòmíràn láti safeguard the life and properties of our people in that place but níjọ́ yẹn kàkà kó wá sí meeting yẹn kódà kò yọjú àwọn tí wọ́n ń pera wọn láyélára tí wọn ò ní bíbí tí wọn ò ní ọ̀wọ́n pẹ̀lú wa àwọn náà ò lè attend the meeting yẹn ibẹ̀ nínú ilé tí wàá decide pé pẹ̀lú ọmọ yìí because ìtàn tó mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ inú claim alákọ̀ọ́kọ́ ó claim Abbas lineage yẹn òun gangan ni authentic one of the authentic nínú méjèèje ta ní ibẹ̀ ni wọ́n lọ tì mọ́ ibẹ̀ wọ́n tì mọ́ àwọn yẹn bí náà ike no òun ṣara wa àwáyé báyìí làwọn bí òun sọ pé èèyàn mẹ́ta ni bàbá Abbas yẹn bí of which kì í ṣe mẹ́ta 5 ni wọ́n bí bàbá tó wá pè ní bàbá tiẹ̀ bàbá rẹ̀ tó pè ní Yusuf ní ìkàngùn yẹn kò sẹ́ni kankan tó ń jẹ́ Yusuf even dígbà ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí nínú gbogbo lineage yẹn ẹnìkan kan ò tí ì bí ọmọ kankan tí ń jẹ́ Yusuf tó dárúkọ kó bí àwọn ikú rẹ̀ wọ́n ṣara wa lẹ́yìn ìgbà tó ní pé àwọn èèyàn gẹ̀ẹ́tì mú tán ó ní láti tún gbéra ẹ̀ lọ sọ́dọ̀ àwọn kan tó ń pè ní ara lámù àwọn ará lámù yẹn wọ́n wá wọ̀ síbi Ayilara ni àwọn gangan sì confam báwọn ní sára wa ó tún lọ claim yẹn ajẹ́kóye táwọn tó ń sọ yìí gan ní Ayilara lẹ́yìn àwọn ará lámù yẹn ó tún gbéra rẹ̀ kúrò ó tún gbéra rẹ̀ lọ sọ́dọ̀ àwọn kan tá ń pè ní Saka Amadu Ayilara àwọn Saka Amadu yẹn náà àwọn náà wá wọ̀ ni sílẹ̀ Ayilara wọn kì í ṣe lẹ́yìn ìgbà tó ṣe yẹn tán tó di pé àṣírí òun tuntun bẹ̀ yẹn ó tún gbéra rẹ̀ kúrò bẹ̀ yẹn ó tún gbéra rẹ̀ lọ sí òkè àgbẹ̀dẹ ó wá náà sọ pé ẹnìkan tí ń jẹ́ Fàṣásí lókè àgbẹ̀dẹ ẹnìyẹn àfáà ni ó ní ibẹ̀ lòun tuntun mọ́ àwọn bàbá tún jẹ́ kó yẹ pé Fàṣásí òkè àgbẹ̀dẹ tó tún sọ yìí kò sáyè sọmọlé Ayilara bàbá tó bí Fàṣásí òkè àgbẹ̀dẹ Chauta là ń porúkọ rẹ̀ Chauta yóò bẹ́ẹ̀ sì jẹ́ Chauta àwọn ẹrú àwọn bàbá wa ní wọ́n tún jẹ́ kó yẹ láti bẹ̀ ó tún katapọ́ta rẹ̀ padà sí ìsàlẹ̀ àpọ̀n so bí ṣàyẹ̀ ṣe káàdì báwo lèyàn ṣe lè máa jáde ní the whole family house sọ̀rọ̀ yẹn yìí wípé òun claim ìkángun 4 at a time ní on 3rd of September yẹn ní gbogbo lé so lẹ́yìn ìgbà yẹn gbogbo lé wá decide pé ọmọ yìí àwọn tí ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní bíbí kò ní kankan kódà tó bá wá síbi meeting yẹn níjọ́ yẹn because in tó wà lọ́kẹ́ ni pé tóun bá ti wá bí meeting yẹn jọ yẹn ilé máa tú àṣírí òun gan yẹn wọ́n á sì lé òun kúrò ní ipò yẹn ní kò jẹ́ kó wá ilé wa decide wípé kò nídìí pé àṣẹ̀ṣẹ̀ tún fa ọ̀rọ̀ yẹn bù mọ́ ẹ fún ní disclaimer letter wípé kò ń sọmọ inú ilé wa kò ní bíbí kò lẹ́nì kankan ẹ fún ní disclaimer so pápápá wọ́n dẹ̀ ibẹ̀ náà candidate ilé ti nominate láti pilẹ̀ wọ́n ní kí ó sì remain padà síbẹ̀ yìí pé ká continue láti máa fa struggle yìí lọ
bí àrùn yẹn ṣe jẹ́ nìyẹn. Bet ìtò mú wa wálé ní because ọ̀pọ̀lọpọ̀ ń rí ní orí social media this and claim kọ́ ọmọ ilé Ayilara lòun kò ń ṣọ ọmọ ilé Ayilara o Jinoza tẹ́lẹ̀ kò ń ṣọ ọmọ ilé Ayilara t'Ògbómọ̀ṣọ́ torí pé àlẹ́ sọ pé so kẹ́ sọ ọmọ ilé Ayilara torí pé ilé Ayilara tá à ń darapọ̀ yìí fún gbogbo àwa tá a bá mọ̀ nípa rẹ̀ ilé Ayilara pọ̀ gan ní South West tẹ́ bá dé Kwara State ilé Ayilara wà ń bẹ̀ nílọrin bẹ́ẹ̀ dé Òkè Ọdẹ ẹ̀rí ilé Ayilara ń bẹ̀ kódà ní Ìbàdàn tá a wà yìí ilé Ayilara wà ní Ìbàdàn bí tẹ́ bá lọ sí Ọ̀ṣun State nílà Ọ̀ràngún máa nǹkan tó máa ń ká ewì àjọbí ewé kíní kan tó máa ń ṣe ewì yẹn Ayilara lòun náà ń jẹ́ tẹ́ bá dé Badagry ẹ̀rí ilé Ayilara anywhere tẹ́ bá dé ní South West àdìlẹ̀ ìfi ní rí ilé Ayilara one member in State of Assembly nígbà yìí Ayilara kíní kan from Ìbàràpá side láwọn tá a bá ń follow trend àárí so gbogbo àwọn Ayilara tí mò ń dárúkọ yìí oníkálukú ń jẹ́ orúkọ ara wọn ni we don't have any linkages kankan from anywhere so ilé sọ bóyá ọmọ ilé Ayilara ti bòmí ni àmọ́ ilé Ayilara ti wà l'Ògbómọ̀ṣọ́ kìí ṣe lẹ́yìn ìgbà tí gbogbo kíní yìí tó lọ tá à ń pariwo tí gbogbo àwọn èèyàn ṣáà ń gbáriwo wa at the end of the day gbogbo táyì yìí bàbá Ṣọ̀ún àná wọ́n ti kú àníyàn wa ni wípé bóyá wọ́n á tètè jẹ Ṣọ̀ún mi because Ṣọ̀ún ló fi wá jẹ lọ́dọ̀ tiwa nílé Ayilara àti gbogbo ilé ìmáàmù mẹ́fẹ̀ẹ̀fà yòókù Ṣọ̀ún ní máa ń fi wá jẹ torí pé àwọn bàbá wọn ló ní mọ́sálásí àwọn bàbá wọn lọ́kọ́ mọ́sálásí Ògbómọ̀ṣọ́ Central Mosque àwọn ni wọ́n sì nílùú ẹni tó bá sì wù wọ́n ni wọ́n máa ń yàn sórí àpèrè Ṣọ̀ún l'Ògbómọ̀ṣọ́ Imamship l'Ògbómọ̀ṣọ́ tó bí yẹn ṣe rí ni orí ẹ̀ láṣá wà títí wọ́n náà wá ìgbà tí ò sọ bá nǹkan mọ́ kò sẹ́ni kankan tá a fẹ́ lọ rìpọ́ọ̀ sí àwọn ọlọ́pàá àwọn agbófinró àǹkó wọ́n aráṣọ àgàn ń múlẹ̀ sí wa anything tá a bá ra sọ báyìí wọ́n bọ̀ wá gbé wa ni inú yóò fà á tí gbogbo àwọn èèyàn fi máa gbọ́ ohùn wa lórí social media káàkiri torí pé ní àtẹ̀tù báyìí wàláhì wọn àbá wa ni wọ́n sì arrest wa wọ́n ní ká fọwọ́ bọ̀wé lásìkò àwọn adájọ́ kékeré àníṣe irú ẹ̀ mọ́ kódà mẹ́ni irú ẹ̀ pọ̀ gan tá a ti wá sí Ìbàdàn ní Ẹlẹ́yẹlé ń bì tí wọ́n ń pa àwọn èèyàn l'Ògbómọ̀ṣọ́ wọ́n sọ pé ẹ̀yà Ayilara ẹ̀sà wà sí àwọn adájọ́ kò ní ṣẹlẹ̀ mọ́ bí yẹn ṣe lọ nìyẹn títí tàbí sùúrù yẹn tó fi di pé ọba Gandhi kábíyèsí o ọmọdé ẹ̀tọ́ tí wọ́n fi dé bí wọ́n ṣe dé gbára I think on 19th of September last year a ní láti lọ protest again fún ọba yìí pé ó lè wọnú ilé Ayilara l'Ògbómọ̀ṣọ́ ó lè wọlé wa ó sì gbé wa ní dúkìá gbàmọ́ ló lè wọlé bàbá kábíyèsí ní irú olè wo ẹgbẹ́ police station lọ́mú ní olè tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ police station oyè inú ilé ni tó sì jẹ́ pé kìí ṣe òfin kan ní kóòtù kan tí ó rí pé ẹ̀yin lẹ́ fi wá jẹ ẹ̀yin náà lákòó wá bá bàbá Ṣọ̀ún dẹ̀ ń sọ fún wa nígbà náà lọ́yìn pé ṣé lórí ẹ̀sìn ni ṣé lórí ọ̀rọ̀ lè mọ́ mú ni torí pé ká tó lọ síbẹ̀ gan ọmọ ìmámù yìí gangan ó ti lọ sí ọ̀dọ̀ Ṣọ̀ún ó kó credentials ẹ̀ ó ti kó lọ fún Ṣọ̀ún ó ti mú local government origin tó wá fi claim inú ilé tó jẹ́ pé anybody can claim inú ilé ó wá yọ ní ẹ̀ bàbá ẹ̀ wò ọmọlé Ayilara ni mí kódà ìgbà báyìí ni mo ti ní local government lọ́wọ́ léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè ṣẹ̀rí pé local government origin kò determine pé èèyàn jọ ọmọ inú ilé yẹn torí anybody ló lè wá claim ẹ̀ nígbà táwa wá school àìmọye àwọn ọmọ school tó bá fẹ́ enjoy something like bursary award àbí wọn kan wọ́n lè wá tó claim ẹ̀ so asájẹ́ tí bàbá sáà ti rí títẹ̀ ìgbà tá débẹ̀ àṣàlàyé fún bàbá bọ́rọ̀ ṣe jẹ́ ni bàbá yẹn ní òun ọ̀dá sọ̀rọ̀ ẹ̀sìn o a ní ìṣeléyè sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìdílé ni ìgbà ẹ̀sìn ìjọba lé lórí l'Ògbómọ̀ṣọ́ tá a fi ń pè yín lọ́ba òun náà ní pé ẹ̀yin náà lẹ̀ mójútó gbogbo lé bàbá wa ní ká jókòó bàtà jókòó ta pìsẹ́ǹtì ọ̀rọ̀ atán yányán bàbá ní nítòsẹ̀lẹ̀ ń sìn nǹkan tó kéré ni ṣùgbọ́n àwọn ó ṣètò lórí ẹ̀ sọ́dá yín lójú pé ọmọ yẹn sọmọ lẹ́yìn anúdá wa lójú sọ́dá yín lójú anúdá ọdá yín lójú anúdá tí kò bá dá yín lójú tí ẹ bá rí ọ̀rọ̀ sọ tí a bá padà ṣe ìdájọ́ ibẹ̀ ló parí sí bàbá wa invite ẹ̀ wọ́n fún lọ́jọ́ wọ́n ní kó kó àwọn representative ẹ̀ wá láti ilé Ayilara
wọ́n pe àwa náà wọ́n ní àwọn representative wa káwa náà kó wá láti ilẹ̀ Ayilara wọ́n wá ṣe panel wọ́n dá panel lẹ̀ panel yẹn ààrẹ àgùn was there ìyálòdì of Ogbomoso land was there Abẹ́ṣẹ̀ was there Abẹ́ṣẹ̀ àti Bára yes àwọn márùn tí wọ́n wà bẹ́ẹ̀ nìyẹn but Abẹ́ṣẹ̀ because he is a Muslim wọ́n fi ẹ́ẹ̀dì panel yẹn so wọ́n dẹ̀ pè wá rẹ̀ débẹ̀ ó púrúfù títí ẹ̀ gbogbo àwọn tó kó wá pátápátá àwọn tí wọ́n fọ̀ sí kàtígórì mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ tí wọ́n sọ ọmọ inú ilé àwọn ni lẹ́yìn ẹnìkan ṣoṣo kọjá sí àtà àti ìpínlẹ̀ àìní mọ́gàjì nìkan ló wà pẹ̀lú ẹ̀ kò sì sàdédé wà pẹ̀lú ẹ̀ òun lọ́mọ tó rí tó sáàtì wà pẹ̀lú ẹ̀ gbogbo àwa táwa láti ilé Ayilara tá a jẹ́ àkíkí Ayilara original Ayilara apá àwọn tiwa náà kalẹ̀ wọ́n ní ká pàtàn wọ́n ká ló pàtàn kò rí ìtàn kan pa lẹ́yìn ọ̀rẹ́ yìí ní padà wọ́n ń dákọ̀ kan lára wa ike bàbá kan ló sọ̀tàn fún òun pé ọmọ ibẹ̀ lòun bàbá ṣe so lẹ́yìn ọ̀rẹ́ yìí tá a sọ yẹn tán kábíyèsí ní ká lọ ìgbà tó máa di alẹ́ the same day bàbá kábíyèsí ránṣẹ́ fún ìyá rẹ̀ wípé kó gbé ìyá rẹ̀ wá wípé obì lọ́mọ ẹni tóun bímọ fún wọ́n sì gbé ìyá rẹ̀ wá nígbà tí wọ́n gbé ìyá rẹ̀ wá nígbà wọ́n gbé ìyá rẹ̀ sílẹ̀ ìyálóde sọ̀rọ̀ ìpé gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin ìyá obìnrin ní obìnrin mi náà níbi tá a dé yìí ẹ jẹ́wọ́ ibi ọmọ ẹni tí ń ṣe ìyá kalẹ̀ mọ́lẹ̀ Ayilara ìyá náà wọ́n mẹ́ni kankan o òun ọ̀mẹ́ni kankan yá Ayilara lẹ́yìn ẹnìkan tí ń jẹ́ sílífà wọ́n á ní sílífà wo ọ wá ní sílífà Alhaji Lati nílé kéwú lókè àgbẹ̀dẹ lòun mọ̀ báwo ló ṣe jẹ́ sí yín ìyá yóò sọ wọn èmi tí mo sọ̀rọ̀ yìí mo á bí ìyá ẹlẹ́rìí ká téèyàn bá lọ́kọ níbì kan ẹ gbọ́dọ̀ ní ẹ̀gbọ́n ọkọ ẹ gbọ́dọ̀ ní àbúrò ọkọ ìmọ̀ ẹ gbọ́dọ̀ ní àwọn tẹ́ẹ̀jọ ṣorogún nínú ilé ìyá ẹni òun ò lè sọ nǹkan kan òun ò sì bí ẹnì kankan síbí ṣùgbọ́n wọ́n sọ wípé kó wọ́n sọ wípé ilé Ayilara lòun bí wọn sí nítorí wọ́n mú ọ̀rọ̀ yẹn dùn ní pé gbogbo àwọn tó yà lórí chatẹ̀ ọ̀sọ̀gbẹ́ nìkan ìyá ṣìgbá ẹnìkan táyírù ìyá ọ̀sàdárúkọ 5 àbí 6 gbogbo àwọn tó dákọ̀ ẹ tó ní àwọn jọjọ́ ọmọ bàbá l'Ógbómọ̀ṣọ́ wọn ti sọ ọmọ ilẹ̀ kódà àrí wọn rí bí mo ṣe ń sọ yìí tó pòdúsì fọ́tò bàbá rẹ̀ bàbá tó bí bàbá rẹ̀ kó pòdúsì ẹ̀ àwọn àgbàlagbà wà nílé tí wọ́n bá lè identify ẹ̀ but kò lè pòdúsì ẹ̀ so bàbá mọ́gàjì inú ilé wa nílé Ayilara tó jẹ́ the headest person àwọn ni wọ́n jókòó bí báyìí àwọn ni wọ́n jókòó yìí bàbá tí wọ́n lóògùn tí wọ́n dé fìlà tí wọ́n tẹ̀ yìí àwọn ni mọ́gàjì inú ilé Ayilara kò sẹ́rọ̀ ní akọ̀wé ilé Ayilara ní àwọn ni wọ́n jókòó pẹ̀lú wa yìí bàbá tó jẹ́ chairman inú ilé Ayilara wọn ò tẹ̀lé wọn wá torí pé wọ́n ṣàìlera so frequency wọn máa ń tọ̀ so wọn náà báwo làwọn ṣe wá mọ̀ tọ̀ ní ìṣẹ́jú that's why tí ò jẹ́ wọn bá so lẹ́yìn àwọn eléyìí kò sẹ́ni ọ̀kan tó jẹ́ wọn kan mọ́ so bàbá tí wọ́n sì nà òní bàbá yẹn sì mọ ìtàn kò síbi kankan tẹ́nìkan kò mọ̀ even bàbá tó bí èmi bàbá yẹn láti pe ẹni tó gbé wá sílé Ayilara pé Yusufu wọn pẹ̀lú náà Yusufu Situ níbo lẹ ti rí ọmọ Yunusa yìí ibo ló ti jáde wọ́n ní láti wọ́n sọ wípé igun àbáàsì ni bàbá tèmi ń béèrè wípé ta ló bí gbogbo àwọn ọmọ tọ́jà látà àbáàsì gbogbo wọn pátápátá àjọ gbé Ghana ni a sì mọ ọmọ kàlùbọ́sà ní family house bí family house lá ní Ghana tó yẹ pé is domicile or is dominated by all the Ayilaras gbogbo wọn láàmọ̀lẹ́ ẹ̀rọ kan bàbá Yusuf Situ yẹn wàláhì tàláhì súnmọ́bìláhì lẹ́díláìlá ìlàwà tí mo bá parọ́ kọ́lọ̀ ọba tó mú mi bàbá yẹn láti máa sọ fún bàbá mi pé kèé sọ ọmọ bẹ̀rùn àwọn kan tì síbẹ̀ yẹn tí mo bá parọ́ kọ́lọ̀ ó bínú sí ni dádì mi sí ìgbà tí bàbá Yusuf yẹn kúrò bẹ̀ dádì mi láti máa sunkún wípé tún bí orí tó ṣẹlẹ̀ ní that is number 2 torí pé time ti lọ nílé Ayilara ìdílé ọba ni wá àìjẹ́ olú ẹ̀rí pé nínú orúkọ rẹ̀ Teliat Yunus Olúṣínà ló pera rẹ̀ kò sí ọmọ inú ilé Ayilara kankan tí ń jẹ́ olú adé ni wá
èmi tí wọ́n sọ̀rọ̀ yìí Adémọ́lá ni wọ́n jẹ́, kò sọ́mọlé Ayilara kankan tẹ́ẹ̀dì tí ò ní adé àìjẹ́ Olú. Nígbà tí bàbá rẹ̀ kú, bàbá rẹ̀ tó pè ní bàbá rẹ̀, ìta gbọ́ ni wípé ilé kan tí wọ́n ń pè ní ilé agbọ́mọ̀mí tá à ń pè ní ilé Mọ́gàjí Ajílóbá, ibẹ̀ ni wọ́n lọ sí bàbá rẹ̀ sí. Kí ló dé tí wọ́n sí bàbá rẹ̀ sí nílé Ayilara? Ó tún sọ wípé ìyàwó 3 ni bàbá òun bí, ni bàbá òun ní, ọmọ tí bàbá òun sì bí, ókè ọmọ tí bàbá òun sì bí ọmọ 15 14 ló ní bàbá òun bí. Láti ọjọ́ tá ti ń fa ọ̀rọ̀ yìí, àwọn ọmọ ìyálé méjèèjì yòókù wàláhì làzim ààrí wọn lé Ayilara ọ̀. So lẹ́yìn eléyìí bàbá aṣọ̀hún mo lè sọ fún sẹ́ẹ̀tì panel, wọ́n gbọ́ọ̀gù kí ni wọ́n gbọ́ọ̀gù kejì, ibẹ̀ ni wọ́n ti rí pé ibi ìtàn ń sọ ẹni wọ́n ti rí pé ọmọ yìí sọ wọn ilé wọn lóòótọ́. Wọ́n dẹ̀ ní kó step aside ní October 25th 2023 ìpè kó padà. Wọ́n náà bàbá tó wọ́n ń sọ, bàbá Ṣọ̀ún sọ wípé ìyọ́ nílé máa ń wo tí wọ́n padà sílé Ayilara kọ́ lọ sẹ́tù ọ̀rọ̀ rẹ pẹ̀lú wọn, step aside. Ní tí bàbá yẹn sọ nìyẹn, láti October 25th mo fi orúkọ Ọlọ́run àbúrà sí bàbá bá lẹ́yìn àgbúrò ẹnìkan tí ń jẹ́ Àjíkẹ́ o kò lè yọjú sínú ilé Ayilara, kàkà tó fi lọ kóòtù ló gbà lọ. Lẹ́yìn eléyìí àwọn League of Imam and Alfas l'Ogbomoso àwọn náà sit lórí ẹ̀, àwọn náà discover the same nìkan wọn yóò ṣe bí ọmọ inú ilé wọn, wọ́n rọ̀ yí pé kó no step aside, kóòtù ló gbà lọ. Lẹ́yìn eléyìí àwọn tá a pè ní àwọn Special Committee on Islamic Affairs tó yẹ pé àwọn ni wọ́n ṣètò gbogbo ọ̀rọ̀ Islam l'Ogbomoso, àwọn náà tún lábẹ́ àwọn bàbá tí wọ́n jókòó yìí, ààrẹ mùsùlùmí of Ogbomoso land ṣéwù, àwọn náà tó ń gbé pálẹ̀ dìde wọ́n tó ṣe findings the same thing. Àwọn náà tún rí pé ọmọ yìí ò ní bíbí pẹ̀lú wọn, kàkà tí ó fi ṣe bẹ́ẹ̀ is from court to court, is one injunction to another, is one injunction from one. Ó wá instigate àwọn èèyàn online Facebook, àwọn èèyàn ni wọ́n wá ń promote ẹ̀ gbígbé ọmọ ilé Ayilara ni. Ọlọ́mọ sọ pé òun ò bí ọmọ, èyàn ara àtà sọ wípé ó bímọ, wọ́n ní àwọn parọ́ ọmọ ní kíní kan. Ó tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kábíyèsí, ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kábíyèsí, ó ń bú kábíyèsí, kó máa bá kábíyèsí lọ́wọ́ bí wọ́n ti ń bá ẹgbẹ́ bàbá rẹ̀ sọ̀rọ̀. Ìdílé Ayilara à sí nínú nǹkan yẹn. So ìdílé Ṣọ̀ún pẹ̀lú gbogbo tí sọ káàkiri pé torí pé ọba jẹ́ Christian ìlọba fẹ́ fi yọ òun kúrò, ọba ò dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìpàápàá justice. Wàláì ọba ń sọ wípé orí justice lòun ó dò lé lórí, ọba ò dá sí àpèrè yẹn bọ́ ó fẹ́ incite religion war inú Ògbómọ̀ṣọ́ tó yẹ pé Christian Muslim nínú ilé kan náà kọ́dà babaláwo ẹjọ́ ọmọ gbénu ilé papọ̀ ni tí bàbá kan náà jọ bí yín, tí ò ṣẹlẹ̀ rí látìgbà tí wọ́n ti dé, látìgbà tí wọ́n ti sọ̀rọ̀ tí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó ti yẹ̀ sí. So in this way a ń fi àsìkò yìí a fi ń sọ fún gbogbo ayé pé bàbá Ṣọ̀ún ò lọ́wọ́ sí gbogbo tọmọ yìí sọ o, bàbá Ṣọ̀ún ò sọ yí pé kí wọ́n yọ lè mọ́ mú o. Ìdílé wa, ìdílé Ayilara ìlà gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ Ṣọ̀ún gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí olórí ìlú, wípé kí wọ́n bá wa dá sọ̀rọ̀ yìí. Bàbá sì dá sí, dídá sí bàbá dá sí yẹn òun ìlọ́fà wàhálà torí pé ó ti rí pé gbogbo àwọn bàbá ti rí náà rí òdodo ló fi wá ń sọ lórí Facebook, lórí social media káàkiri pé Ṣọ̀ún fẹ́ yọ òun. Ṣọ̀ún ò lọ́wọ́ sí, Ṣọ̀ún ò rẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀. So Ọlọ́run dẹ̀ rí mi pẹ̀lú nǹkan tí mo sọ, tó bá yẹ pé rọ́ ni Ọlọ́run mú mi. So mo kí wa dẹ́ lẹ́yìn ìgbà yẹn má bínú kàkí tó parí ọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ lórí ẹ̀sìn fúnra ara rẹ̀. Ó ti gbé bàbá Ṣọ̀ún kábíyèsí Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ti gbé wọn lọ sí court àtàwọn Ṣọ̀ún in council. Ìní sọ jù báyẹn lọ lórí àníyàn tó gbé lọ, ọ wà ní court, kì í ṣe ìkan tí mo lè máa sọ nígbà tó rọrọ̀ tó wà court, kí Ọlọ́run wá kí ó gba ìbẹ̀rẹ̀ nìkan. Fún àwọn nǹkan tí wọ́n ti bá wa sọ̀rọ̀ pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú oyè jíjẹ ti Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti ẹbí Ayilara lápapọ̀
lóko àti lódò tí wọ́n kọ sí tí àwọn oníròyìn bá ní ìbéèrè méjì àbí mẹ́ta láti béèrè kó tó di pé a káàdì ìlú ìpínlẹ̀ jẹ́ gbogbo orúkọ àwọn tí ó wà ẹ bá wa kọ láti lè fún àwọn oníròyìn eléyìí ni ó mọ jẹ́ ẹ̀rí pé gbogbo àwọn tó wà níbí náà ni wọ́n wá láti lè gbé sí orí ìpínlẹ̀ ẹ bá ní ìbéèrè kàbí méjì ọ̀yà pápá. Good afternoon. I'm John Alabi. I'm from Ogbomoso. One of the questions I want to ask. It is known that Seun. I'm John Alabi. I work with Silver Television. I'm from Ogbomoso. It is a known fact that it's the Seun of Ogbomoso that usually appoints the chief imam. Now, we want you to put it straight. Are you advising that the Seun of Ogbomoso, Obagandi, should he use his power probably to remove him? Because what he did in the first instance is that he should step aside. There is a precedent to that. Are you asking the Seun to wave his iron fist, or what are you asking? That's what I said. Any other questions? So that. Thank you. Mo kí gbogbo wa orúkọ mi ni Ọlálékan Ọláìwọlá láti iléeṣẹ́ ẹlẹ́rọ àmì rédíò amúlùdó rédíò Nàìjíríà mo ní Ìbàdàn. Méjì ni ìbéèrè mi kó àkọ́kọ́ sí ìbéèrè mi fẹ́ tọwọ́ ni. Ǹjẹ́ a lè rí ẹ̀ka ìwé ìròyìn Nigerian Tribune ibi tí ẹ̀ẹ́dẹ́ ìpè ní Imamu Seje tí wọ́n torí ìròyìn ti bá sọ̀rọ̀ ó dẹ̀ sọ àwọn nǹkan tí ò tẹ́ ìdílé yìí lọ́rùn kódà tó ń fi dé ilé ọba tá a lè rí yẹn ó jẹ́ bí atọ́ka sí tiwa náà a máa pọ̀ ìròyìn wa. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ìbéèrè ó ní wípé ẹni bí yàtọ̀ sí ẹ̀jẹ̀ ilé Ayélára gangan ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹni pé àwọn mẹ́ta kan wà tí wọ́n kì í sí ẹ̀jẹ̀ wọn nípa pé wọ́n jẹ́ ẹrú nípa pé wọ́n jẹ́ alájọṣepọ̀ àbí ọ̀rọ̀ míì ni wọ́n fi jẹ́ Ayélára. Irú ikùn wo nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí la lè sọ pé ẹni tí ẹ sọ pé ọba tó kú lánàá ní Ògbómọ̀ṣọ́ ó fi jẹ ìbámu ẹgbẹ́ tẹ́lẹ̀ irú ikùn la lè sọ pé ó fi lọ́ọ̀tì kẹsàlàyé fún wa ẹ ṣe. Ṣé o ti parí bẹ́ẹ̀ ẹ jọ ẹ bá wa summarize ẹ̀ fún ìpìlẹ̀. Ẹ má bínú sá o ṣé wàá sọ pé mi ò fẹ́ answer èmi ni torí pé I'm happy to be the spokesman for the family. Gbogbo tí mo dẹ̀ sọ mò ń gba ẹnu àwọn bàbá mi tí wọ́n jókòó so tí mo bá sọ tẹ́ gbọ́ lẹ́nu mi kò ṣe mo sọ àwọn bàbá yẹn ló sọ tó bó ṣe rí nìyẹn. One, the first question tẹ́ wọ́n béèrè nípa pé ṣé Seun ṣé à ń bẹ̀rẹ̀ pé kí Seun gbé fẹ̀yìn àbí bákan. I'm sorry to answer you on that sir because the case is in court already so and then I don't want to say anything like that. Ẹlẹ́kejì níbẹ̀ tí from rédíò amúlùmí pépà tí Ọbátọ́lé àtìyẹn tó ṣe ní last week ó ní pẹ̀lú Nigerian Tribune ó ní on 20th of okay so 20th of April táwa yìí that was 2 weeks ago Saturday not last week 2 weeks ago so this is the paper so majority of what he said irọ́ pọ̀ ń bẹ̀ gígan tí mo bá ń yọ lẹ́ẹ̀kọ́ but I don't have time láti máa sọ yẹn. Èyí tó ṣì kejì nínú questions mi ni pé ǹjẹ́ ṣé a lè sọ pé igun kan pàtó tọmọ yìí bá ti tó ti jáde wàláhì kódà kò sí nínú igun wọn kan nínú àwọn nọ́ọ̀nà Ayélára yẹn gan kò sí nínú igun wọn kan. Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ kékeré nínú local government origin education tó mú lọ́wọ́ ní tó wà ń bẹ̀ ní pé ọmọlé Ayélára lókè àgbẹ̀dẹ nínú olùfẹ́kọ́ yé ó wá ń kílèmù Abbas lineage tó wà ní ìsàlẹ̀ àfọ̀n léyìí tó yẹ pé kò sí possible torí pé Ayélára òkè àgbẹ̀dẹ àti Ayélára ìsàlẹ̀ àfọ̀n they are not within the same vicinity. Ní Ògbómọ̀ṣọ́ Ayélára ìsàlẹ̀ àfọ̀n wọ́n kí ló wà náà wọ́n 4 ní Ayélára ìsàlẹ̀ àfọ̀n wà ilé Ayélára òkè àgbẹ̀dẹ wọ́n kí ni ward 1 so ó jìnà síra wọn kì í ṣe fún wọn náà nínú council náà ni but
It's far away from each other. Not the same word. Not the same word. Now, lẹ́yìn ìgbà yẹn, tí ìjọba fi kún, ó lọ fún an operation l'Abuja. Àwọn Islamic Sharia conference ló lọ. Bó ṣe dé lágbára, the former Speaker of Nigeria, that's the Senator Honorable Bankole, bó ṣe rí gbà, ó ní, what is the meaning of this? How can an Igbo man become chief imam of Ogbomoso land? Come and explain yourself here. Look at that statement. If you need a video clip on that, I will give it to you. So I will give it to you because he was an imam in Ikoro Ake before he came to Ogbomoso. Ikoro is in Ogun State. So from all the indications, sir, the family of like wallahi, he has no any theological report at all. Next question. All right. Any other question? Yes. All right. This is the video from Flash FM. Apologies, sir. I was speaking English. My name is David. I work for Splash FM. I'm so sorry I met the conversation somewhat at the middle. So I probably would have answered this question. So if I ask the question in error, please pardon me and just correct my ignorance. Now I want to ask this very powerful delegation. Where were you when the chief imam was being installed and you did not raise any agitation, you did not raise any eyebrow? Why now? Why now? What were you doing till now? Thank you. All right. Briefly, sir. Now, that question I've answered already. Or maybe you are not around then. So I've said it out without knowing that since day one, even before their screening, we have been protesting that guy is not from Ayilara. Even when they were doing the interview or screening for them, we wrote a petition letter to those who call themselves Shura committee then. And then since then, we have been raising alarm. But they were using the power because that guy, wallah, if you come to Ogbomoso, he has already given power to himself. In terms of politicians, he has all of them that they have the power. In terms of those people that have the money, he has them. So they are, I don't need to mention any names. So they are using all those things to suppress the truth on this matter until we have this new king that we were able to express our feeling outside. I think I've answered your question, yes, sir. On the final question, if you don't identify what about his mother, do you have any relationship? We don't know our mother. We don't know his mother. At all, we don't have any relationship. I've said it inside my speech that he has no any link in both male and female lines. So he has no any link with us at all. But the reason why we are here, we want to clarify it that the Shoun has no intention of removing him. He is just using that to destroy the image of our king. And then he wants to cause the religious war in Ogbomoso. All right. Yes. That is the concluding point for us to wrap up this press conference organized by Ayilara descendant family woman, diaspora, Ogbomoso, in the state of Nigeria. So we thank all the journalists from various media organizations that think it's necessary to come here and to ask one or two things. All right. So, before I wrap it up, Baba will also talk to finalize everything. Wọ́n máa bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì. Ẹ jókòó sá. Good evening, ladies and gentlemen. I want to thank you for your presence here this afternoon. And I want to use this medium
to apologize to our king, the Show of Ogbomoso, Ọba Gandhi Afolabi Olaoye Olúmọgẹ́gẹ́ the third. For any embarrassment that Alfa Toliat Yunus Olúṣínà might have been causing him. In the name of Islam, the Muslim community are at peace with the Kabis, and we want to express our profound apology, extend our apology to him for any embarrassment that might have caused him. The sincere Muslims of Ogbomoso stand as one with the Kabis. Thank you very much. All right. Sallu ala nabi karim. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti fún ànábì. Ìkíní, atọrọ àforíjì lọ́dọ̀ wa bàbá wa Gandhi Afọlábí Olúmọgẹ́gẹ́ fún gbogbo embarrassment tí Yunusa Taliat ti ń fún wa. Torí pé kí ni a kì í rí ọba fín nílẹ̀ Yorùbá. Ọba sì bá lórí ohun gbogbo. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí a sì gbogbo ẹ̀ ní Ọlọ́run lọ. Ọlọ́run bá ní yanjú ẹ̀. President wa ń kọ́ pẹ̀lú òkú Ọlọ́run gbogbo ẹ̀ yóò gbogbo ẹ̀ lágbára Ọlọ́run. Èsì ayọ̀ lágbọ̀ lágbára Ọlọ́run. Sọ́lú alẹ́nàbí orúkọ ìsà. Alhaji Abdulgani Àgbẹ̀dá orúkọ ààrẹ Mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Bàbá àgbà gẹ́gẹ́ bí Mọ́gàjí ilé Ayilara. Pẹ̀lú àwọn olùgbé briefly as the for me, it's embarrassing. It's my age. Nowhere in the world, what we are expecting in the process, nowhere in what is happening. A stranger from nowhere came in and occupied the palace for over an hour. For the past 4 years. And we are so tolerant for years. We are so tolerant with him. He went to court, we went together, and in every judgment, it's at fault. So please, it is embarrassing, and we want to know that nobody is trying to make him or act, or that you are just or you have to buy anything in the town. Ẹjọ́ gbogbo tó yẹ ká ṣe láti ṣe pátápátá. Bàbá wa Gandhi tó ṣe kéèyàn máa ṣe wọ́n níbi tí ọ̀gá sí òdodo ìjọlẹ̀ pa inú ilé ní lóde ní kò sí ìgbà kan bẹ́ẹ̀ mẹ́. Títí àwọn tó lé lórí mẹ́ kẹ́kún ẹsẹ̀ bí ẹsẹ̀ ń tì í. Ó lẹ̀ kọ́ fún gáàsì máa bí lé ní ọ̀bá nǹkan kan ṣe ẹgbẹ́ ẹni tí èsè bùkún bá lọ sọ́dọ̀ wọn. Ẹni tí èsè bùkún bá lọ sọ́dọ̀ wọn. A gbọ́ gbogbo àlàyé tó fẹ́ ṣe alẹ́ kí áfíríkẹ̀ ló máa wù. Tó o torí náà ẹ̀yin oníròyìn gbogbo ẹni tí ọkùnrin sọ fún yín ẹ̀ ń gbọ́ ìlọ́lọ́wọ́ àgbẹ̀ o ìlọ́lọ́wọ́ àgbẹ̀. Ẹni tó pẹ̀lẹ́ ìmáàmù mi ọ̀fẹ́ tápọ̀ ní ìmáàmù mi kéde ìmáàmù mi ní àfáàyè ní ìṣẹ̀lẹ̀ màmá rẹ̀ ọmọ ìdílé yẹn mẹ́ta la pè abẹ láàárọ̀ àfẹ́jì ní 10 PM bó lè àtúnṣe tí ọmọ rẹ̀ òun ká fún ẹ tuntun dọ́là lọ. A dúpẹ́ ní ọwọ́ gbogbo àwọn oníròyìn tí a pè àfọwọ́ ìròyìn àti ọgbọ́n láyé Nàìjíríà. Ọlọ́mọ́sàbọ̀ a dúpẹ́ fún ọ̀rọ̀ láyé lágbó àtàwọn ní ọlọ́mọ́sà sàwọn fẹ́lẹ̀ mọ̀kan ọ̀rọ̀ bá ńlá sí gbogbo bá náà bá náà sáré táwọn agbára ńlá agbára pẹ̀lú ìjọba àtàwọn
ربنا إنك جميل اسم لا ريب فيه لنا ربنا صدقنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة والسلام على المرسلين والحمد لله رب العالمين.